ẹ jẹ́ bá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò kú oyodi ni ẹyẹ tó bà lórí igi tí kò ké ebi ò pa ni ẹ káàsán o ẹ jọ̀ọ́ ẹ bá wa parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. kò tí ì jẹun jẹun gbọ́dọ̀ jí àná alákọ̀ọ́dẹ̀ jí àná ebi ń pẹ́ yẹn. ẹ kúṣẹ́ sá. ẹ jẹ́ wá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. omi ebi ò pa ni àti omi ojú ò tẹ̀ tu. kò sómi lójú ẹ̀. God have mercy upon us. ẹ sà. ẹ bá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. ìyá ẹ̀ wà ń bẹ́ẹ̀ ni. ìyá ẹ̀ wà ń bẹ́ẹ̀ ni. ló ṣe wà ń bẹ́ẹ̀ àbí. ẹ jọ̀ọ́ ẹ bá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. orí mi tó fẹ́ jẹ. ẹyẹ tó bà lórí igi tí ó ké. ó ń ronú ni. ẹ káàsán ma ẹ jẹ́ bá sọ̀rọ̀ sí kéde ẹ káàsán ẹ jẹ́ bá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. ó torongo wáyé. ẹ jọ̀ọ́ ẹ bá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. ìyà ò dùn dáadáa ni o. ìyà ò dùn dáadáa ni. ìyà bá dùn dáadáa. ẹyẹ tó bà lórí igi tí kò ké. kò dùn dáadáa ni. kò dùn dáadáa ni. Will you keep quiet? Yes sir. ẹ jẹ́ bá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. ẹyẹ tó bà lórí igi tí kò ké. Ọlọ́run ò sí lóhùn tọ́lọ́ bá fún lóhùn àti ké ó máa ké gbogbo ẹyẹ tó wá ké ètò wa bà lórí tí kò ké Ọlọ́run ò sí lóhùn. Apostle, we hear of this. ẹ káàsán. Yes sir. ẹnlẹ́. Yes sir. Mo fẹ́ràn ìmúra yín o ẹ jẹ́ ọmọ Yorùbá tó tọ́ èmi náà máa farawé yín. Yes sir. ẹ jẹ́ bá parí òwe ẹyẹ tó bà lórí igi tí kò ké. ẹyẹ tó bà lórí igi tí kò ké. nígbà tí wọn ló bí ni. ẹyẹ tó bà lórí igi tí kò ké. ó ń retí nǹkan kan ni. ó ń retí nǹkan kan ó ní. ń retí wọn máa jẹ. ó ń retí ohun tó máa jẹ. ẹ káàsán. ẹ ká sùn sá. ẹ jẹ́ bá parí òwe yìí ẹyẹ tó bà lórí igi tí kò ké. ẹ̀yin ọ̀rọ̀ ló ń rò. ẹyẹ tó bà lórí igi tí kò ké kò fara pa ni. kò farapa ni tó bá farapa yóò ó máa ké. tí kò ké ó ń retí nǹkan tó máa jẹ. àwọn ọlọ́dẹ náà tán bá ṣọdẹ lọ tí wọ́n bá débì kan á gbára lé á gbálẹ̀ á rà dúró síbẹ̀. nítorí ẹ̀rọ tó bá ń bọ̀ láti òkè kẹsẹ̀ wọn máa gbúra gbé yẹn kó máa mọ̀ pé èèyàn wà ń bẹ̀. tó bá dẹ̀ tí ń bọ̀ wọ́n máa náwó lẹ̀ yìí. ọ̀tí sẹ́bẹ̀ wọn bá gbúra gbé kan tó kẹ́hún lẹ́yìn ìlú ló ti lọ ó ti ẹyẹ tó dà sórí igi tí kò ké ló ti wọn máa jẹ. nítorí pé nǹkan àwọn ẹyẹ ń jẹ òkè ló wà. tó bá dọ̀wọ́ rọ̀lẹ́ báyìí ẹ máa ṣàkíyèsí àwọn ẹyẹ àwọn kòkòrò. wọ́n máa lọ káàkiri. àwọn kòkòrò wọ́n máa fẹ́ kí àwọn kòkòrò ẹ̀ náà ṣàjẹ́ àwọn kòkòrò ẹ̀ làwọn ẹyẹ yẹn ń ṣàjẹ́. ẹ ṣe ń jẹ́ tó wà lórí ilẹ̀ ọ̀ ń jẹ́ torí ilẹ̀ o but àwọn tó gbogbo ẹ̀ ló ń jàjẹ́. tó bá tó nǹkan bí aago mẹ́fà nísinsìnyí 6:30 ìgbà míì wọ́n á bọ̀ ń ta wọ́n máa fi wọ́n wá gbé wọn máa jẹ. Yes, mo mọ̀ pé a ti rẹ́rìn-ín a sì ti gbọ́n táwọn èèyàn sọ àbí okay now. ǹjẹ́ lẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló gbé gbági ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ṣùgbọ́n a gbé fún wọn náà wọ́n try. ẹyẹ tó bà lórí igi tí kò ké kí ni ìparí ẹ̀? ẹ kọ́kọ́ subscribe sí Bembeyeke Comedy bẹ́ẹ̀ ṣé wò yẹn. ẹ tẹ notification bell yẹn option all ẹ wá share fáwọn ẹlòmíì ẹ jẹ́ kó mọ̀ pé Bembeyeke Comedy wọ́n á rẹ́rìn-ín wọ́n á tún kọ́gbọ́n wọ́n á rẹ́rìn-ín wọ́n á tún kẹ́kọ̀ọ́. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. ó yá ẹ wá gbọ́ ìtumọ̀ ẹ wá sì gbọ́ ìparí ẹ̀. ẹyẹ tó bà lórí igi tí kò ké ẹ̀yìn ọ̀rọ̀ ló ń rò. ẹyẹ tó bà lórí igi tí kò ké ẹ̀yìn ọ̀rọ̀ ló ń rò. ṣé àwọn ìpín tí ẹyẹ bá bà lórí igi tó ọdẹ bá ń ṣọdẹ lọ́nà igbó tàbí àwọn tó fẹ́ràn láti pa nǹkan ẹyẹ tó jẹ́ ẹranko tó bá pariwo tàbí tó bẹ̀rẹ̀ sí ké wọ́n á tètè mọ̀ pé ókè ẹyẹ wà ń bẹ̀ yẹn wọ́n á sì tafà wọ́n á pa. ṣùgbọ́n òun náà ti ru ẹ̀yìn ọ̀rọ̀ pé bó ń bá lọ ké ń bí
wọ́n á fi hùn pátá nígbẹ̀yìngbẹ̀yìn ni. Ìyẹn ni pé ohunkóhun tá a bá fẹ́ ṣe láyé ká rò ó dáadáa ká tó gbé ìgbésẹ̀ ká má bàa jẹ́ kábàámọ̀ nítorí pé ẹyẹ tó bà lórí igi tí kò ké ẹ̀yìn ọ̀rọ̀ ló ń rò. Ẹ jẹ́ ká máa ro ẹ̀yìn ọ̀rọ̀. Ẹyẹ tó bà lórí igi tí kò ké ẹ̀yìn ọ̀rọ̀ ló ń rò.